ẹ wo àwọn fúlàní tó kó nǹkan ìjà olóró wọ èkó. ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n ń tọpinpin ìwà ọ̀daràn nípìnlẹ̀ èkó làwọn géńdé afurasí ọ̀daràn mẹ́ta kan tí wọ́n kó àwọn nǹkan ìjà olóró wọ̀lú èkó wà báyìí. orúkọ wọn ni tọkọ abdullahi ẹni ọdún 35, dahiru idris ẹni ọdún 16 àti muazu telim tó dàgbà jù láàrin wọn ẹni 50 ọdún. wọ́n ní fúlàní ni wọ́n. àwọn ọlọ́pàá láti tẹ̀sán ìkòròdú ló mú wọn nírọ̀lẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 24 oṣù kẹsàn-án tá a wà yìí lágbègbè ẹ́sítéètì purọ́mọ́pẹ́ tó wà lọ́nà ìjẹdẹ nílùú ìkòròdú. bọ́ọ̀sì méjì làwọn afurasí náà ń gbé lọ tí wọ́n fi pàdé àwọn ọlọ́pàá nírònà tí wọ́n sì dá wọn dúró. nígbà tí wọ́n yẹ inú àwọn ọkọ̀ ọ̀hún wò, òbítíbitì nǹkan ìjà olóró bíi ọta ìbọn tí wọn ò tí ì yìn, ọ̀kadà 3 tí wọ́n ti tú palẹ̀, káàdì atm, àwọn fóònù ìgbàlódé 4, rédíò àtàwọn nǹkan míì ni wọ́n bá níbẹ̀. wọ́n béèrè ibi tí wọ́n ti ń bọ̀ àti ibi tí wọ́n ń lọ. wọ́n ní ìpínlẹ̀ katsina lápá òkè ọya ilẹ̀ wa làwọn ń kó àwọn kinní náà lọ, ṣùgbọ́n wọn ò jẹ́wọ́ ibi tí wọ́n ti ń bọ̀ àti ibi tí wọ́n ti rí ọta ìbọn rẹpẹtẹ, bẹ́ẹ̀ ni wọn ò sì níwèé àṣẹ nǹkan ìjà ogun lọ́wọ́. ṣá wọ́n ti mú wọn, àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ sì ti bẹ̀rẹ̀ ìwádìí tó lọ́rìn lórí ọ̀rọ̀ yìí. bákan náà ni wọ́n ti wa àwọn bọ́ọ̀sì méjèèjì tí nọ́mbà wọn jẹ́ KMC 438YK àti KMC 394XF àti àwọn ẹ́síbíìtì inú rẹ̀ lọ sí olú iléeṣẹ́ ọlọ́pàá èkó tó wà níkẹjà. kọmíṣánná ọlọ́pàá èkó CP Abiodun Alabi ti láwọn máa gbé ìgbésẹ̀ òfin lórí wọn tíwádìí bá ti parí. Faith Adébọ́lá ló ń ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.